Fatihul Qadir ń bẹ lẹ́yìn iṣẹ́ àmẹ́. Afa Shawkani nígbà táwọn fẹ́ sọ̀rọ̀ ó lọ kàtí àwọn ọmọ ní Fatihul Qadir al-Jami' bayna fi riwaya wa diraya. Tafsir Fatihul Qadir ni wọ́n pè. Nígbà táwọn fẹ́ tú àyà yẹn ó wà nù volume 1 page 1070. Nígbà táwọn fẹ́ tú wọ́n ní akhraja ibn Abi Umar al-Adani fi musnadihi wal Bazzar وابن أبي حاتم والطبراني وابن مردوي وأبو نعيم في الدلائل عن ابن عباس في قوله وتقلبك في الساجدين قال من نبي إلى نبي حتى أخرجت نبيا لا ترى نبي كان بصرى نبي كان تتي أخرجت نبيا تي في واقع جاد النبي أخرجت نبيا تفي واقع جاد النبي الله للينا أخرجت شوف ẹnu gbé lọ pé òkúrìjìtà wọn gbé ẹ jáde lánàbí òkúrìjàtì nàbí yá torí ẹlòmíín tó ń sọnù kò ní sọ mímọ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà Ibnu Sa'd nínú at-Tabaqatu al-Kubra as-Siratu an-Nabawiyya ash-Sharifa dhikiru man tamanna ilayhi Rasulullah volume 1 page 22 akhbarana ad-Dihak بن مخلد الشيباني وأن شبيب بن بشر عن إكرمة عن ابن عباس في قوله وتقلبك في الساجدين من نبي إلى نبي ومن نبي إلى نبي حتى أخرجك نبيا لا ترى نبيك بصرى نبيك لا ترى نبيك بصرى نبيك تيما في موجد للنبي ọ̀dọ̀ àfáwà Tabarani nínú al-Mu'jam al-Kabir tó bá lọ ka Babul Ayn Ikrima an Ibn Abbas volume 11 page 362 حدثنا أبو مسلم الكشي ثناء أبو عاصم أنا شبيب بن بشر عن إكرمة عن ابن عباس وتقلبك في الساجدين قال ومن نبي إلى نبي حتى أخرجت نبيا لا ترى نبي بصرى نبي مي تفوا بيد دلا نبي padà sọ́dọ̀ àfáwà al-Asbahani nínú Dalailu Nubuwa wọn nínú al-Fasl al-Awwal fi dhikri ma anzala Allahu ta'ala fi kitabihi min fadlihi inna Allaha ta'ala ja'ala ba'ithatahu lil alamin rahmatan nínú volume 1 page 58 حدثنا أبو بهر محمد بن الحسن قال ثنا محمد بن غالب قال ثنا الأسد بن بشر ثنا سعدان بن الوليد عن عطاء عن ابن عباس تقلبك في الساجدين ما زال النبي صلى الله عليه وسلم ينقلب من أصلاب الأنبياء حتى ولدته أمه النبي يكبو لني تنري لوريبو nínú bàbàrà àdí àwọn ànábì Ọlọ́run títí tó fi dọ́dọ̀ ìyá rẹ̀ tí ìyá rẹ̀ fi wá bí. As-Sayuti nínú ad-Durrul Mansur fi Tafsir al-Ma'thur ìyẹn ló wà lọ́dọ̀ tiẹ̀ mẹ́ ẹnjìníà nínú volume 6 orí mẹ́ orí nsàlẹ̀ ó wà nsàlẹ̀ pátápátá yẹn ad-Durrul Mansur bí volume mẹ́fà báyìí ni volume 6 page 332 akhraja Ibn Abi Umar al-Adani في مسنده والبذار وابن أبي حاتم والطبراني وابن مردوي والبيهقي في دلائل أما جاهد في قوله وتقلبك في الساجدين قال من نبي إلى نبي حتى أخرجت نبيا لا ترى نبي كان بصرى نبي كان تفواد النبي الله إتوكو تولي بوتي وانتو ìyẹn la ṣe ń sọ pé Al-Qur'ani táwọn ṣe wọrí pé lọ́wọ́ ibi tí mo tọ́ kí ni ìyàtọ̀ láàrin Kùránì àwọn àgbàlagbà àti ti gbàlódé níjọ́ tí bàbá wa Professor Arúgbóyìnà fún wọn tí wọ́n láwọn rí ẹ̀rọ bíi 903 pé mẹ́ta péré làwọn mú jáde nínú àṣìṣe àwọn bàbá wa Shehu Kamal àti Shehu Adama tá a wá yẹ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n gbé ta wò tó já sí pé àwọn gan ni wọ́n tún lulẹ̀ lọ́wọ́ lórí Facebook bí dilalatil Qur'aniyya as-sariha pẹ̀lú ẹ̀rí al-Qur'ani ìyẹn ló jẹ́ pé ààrí Kùránì Yorùbá tó tí ìbá táwọn bàbá ní èyí tó wọ́ọ̀sì jù tàbúrà yìí mọ́ ni òun kàn fẹ́ wá tó fẹ́ fi jẹ ni
ṣe dáadáa fún wọn àwọn wo tàwọn bàbá yẹn ló yẹ pé tó bá wo ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n tú náà ó máa rí pé ó ṣe déédéé tàwọn bàbá yẹn débi pé ibi tí àwọn bàbá yẹn tó bá ti ṣe typographic error Professor Láró ló ṣe ń bẹ̀ ìyẹn làwọn kan ṣe gbà pé copy and paste ni káwọn náà tó tún wá ṣe edition míì tó tún ṣe míì tàbúrà yìí mọ́ náà tún wá ó sì rí pé owó ló bí tàbúrà yìí mọ́ owó ló bí nínú ẹjọ́ táwọn náà sì rò owó ló bí kìí ṣe pé gbìyànjú ẹ̀sìn afẹ́ fi wá owó nílẹ̀ lárúbáwá ìntàbúrà yìí mọ́ wá tu yìí kò wá lálàáfíà rárá tó fi di pé irú làbẹ́ káàdì kíláàsì tí ẹ ṣàfà àti òkèwú tó kọ́wọ́ bọ̀ alárùkùránì ò ṣe é dájú fẹ́ nìkan ibi títúmọ̀ rẹ̀ ò pé gidi lọ́dọ̀ rẹ̀ ń bẹ lọ́dọ̀ ẹlòmíì béèrè lọ́dọ̀ òun náà àmọ́ ń tàbúrà yìí máa ń sọ ńgbà náà ni pé tí gbogbo èèyàn ó bá tiẹ̀ kọ̀rẹ́ẹ̀tì òun onísúnnà kò lè jó bídíà. jẹ́ àpadà sọ́dọ̀ àfàwà as-Sam'ani nínú tafsiru Sam'ani volume 4 page 71 taqallubaka fi sajidina ìyẹn ni pé ay iza sallaita jama'a wa an ibn Abbas ma'nahu látọ̀dọ̀ ọmọ Abbas ìtumọ̀ rẹ̀ ìyẹn ni pé ukhrijahu min sulbi nabiyyin ila sulbi nabiyyin ila sulbi nabiyyin hakadha ila an ja'alahu nabiyyan wọ́n máa nẹ́bí jáde láti inú bàbàrà àdí ànẹ́bì kan bọ́ sí bàbàrà àdí ànẹ́bì kan bọ́ sí bàbàrà àdí ànẹ́bì kan bó ṣe rí inú títí tó ń fúnra rẹ̀ fi wá já ànẹ́bì fàádà máa àtàkàlù ìlọ bíbọ̀ rẹ̀ ta ní àṣàjìdúnà tí wọ́n ń sọ ń bẹ̀ ní umul anbiya àwọn lànẹ́bì ọlọ́run. àsọ́lé ìṣàmì subulul huda war rashad fi sírati khairil ibadi lọ́ka volume 1 page 255 to 256 ó rí ń bẹ̀rẹ̀ pé anna la ilaha illallah ọlọ́run kò ṣíjú àánú wa kò ṣe dáadáa má jẹ́ kí n tún máa rojọ́ lọ púpọ̀ mọ́ jẹ́ kí n kàn máa dárúkọ àwọn ibi téèyàn ó ti rí ìyẹn ni pé mala ila hadha al-masla al-imam Fakhruddin Razi wa zada anna aba'ahu kulluhum ila adam kanu ala tawhid afáwárá sí ló sọ bẹ́ẹ̀ pé àwọn òbí ànábì látòrí ádámù débi àwọn tí wọ́n bí àwọn tí wọ́n mọ̀ Ọlọ́run lẹ́yọ̀ kan ni. kama fi kitabi asraru tanzil òun rèé òun lòun wò yìí. ṣe lẹ́lómi ń ròyìn pé akànlọ́ ń da kinní kan kọ́ lórí ní ibi ẹni tí ò ní tíra lé làwọn èèyàn máa ń rò táwọn èèyàn rò pé àwọn làwọn ní tíra àwa á fi bí pánú. kódà àwọn ẹmẹ tí mo kọ́ ń kéwú táwọn wà nínú súnà ní ìsìn tá a máa ń ṣe lọ́dọ̀ wọn mọ bá a ṣe jọ ń lọ Ìbàdàn lọ́ọ́rù tíra wálé lọ́dọ̀ ẹlẹ́yà. tó gbogbo ẹni tó bá tún fẹ́ kà yẹn náà lọ́ọ́ kà ń bẹ ànábì lam azal anqulu min aslabi ta'irin ila rahami ta'irati mo ti sọ yẹn lẹ́ẹ̀kan. Ibn Asakir nínú tàríkì Dimashqi asíratu nabawiya volume 3 page 401 taqallubaka fi sajidina yẹn qala min nabiyyin ila nabiyyin hatta ukhrijat nabiyyan látara nabi kan bọ́ sí bàbára àti ànábì mi tó fi wá dà nabi al-Halabi asíratu al-Halabiyya volume 1 lọ́ọ́ bá mi ka page 44 to 45 ó ní pé taqallubaka fi sajidina yẹn min nabiyyin ila nabiyyin hatta ukhrijat nabiyyan látara nabi kan bọ́ sára nabi tó fi wá dà nabi. ọlọ́run kò ṣíjú àánú wa lọ ka nazimul mutanathir min al-hadith al-mutawatir kitabul manaqib volume 1 page 190 ó rí ń bẹ́ẹ̀ ó wà ń bẹ́ẹ̀ pé anna jami'a aba'ihi alayhi salam wa ummahatihi gbogbo àwọn bàbá ànábì àtàwọn ìyá rẹ̀ kanu ala tawhid wọ́n wà lórí ìmọ̀lọ́lẹ́yọ̀ kan ó ní lam yudkhiluhum kufrun wala aibun wala rijisun kò sí nǹkan kan tó gbé wọn sínú kúfùrù
ó gbọ́ lam yadkhuluhum kufrun wọn wọnú kèfèrí rárá wala aibun kódà kò sí láìfi lára wọn wala rijsun kódà wọn nídọ̀tí lára wala shay'un mimma kana alayhi ahlul jahiliya gbogbo àyíwá tí ń bẹ lára àwọn èèyàn nígbà ayé àìmọ̀kan yẹn kò sí kankan lára àwọn tí wọ́n bí Muhammad ó bá mi yóò bá nàbì aláì wọn láì rìn jìnnà ní àìrábùkí ọ̀kẹ́rẹ́ bó o bá rìn jìnnà títí ó rà yẹn funfun aláàkátìrà tó wọn kéjìlá káyé wa sójú kan ni ìtàn bá sọ fún wa nínú manhaju sàlàfíà fáwọn òbí ànábì wa nù náà torí pé kánú ala ghairi tawhid wasaniyun ìyẹn lágbà láti fi dọ̀tí Muhammad eléyìí kó kàn jẹ́ bayan fún afa Sa'idu Arraji olóko mi tó já sí pé ìtumọ̀ tí afa àlọ́mú wa ni pé as well as your movement in prayers along with fellow worshippers very wrong ẹ̀yin fúnra yín lọ káyà yẹn láti ibi tó ti bẹ̀rẹ̀ fala tad'u ma'a Allahi ilahan akhara ìrẹ́ ànábì má bá wọn pé nǹkan míì pẹ̀lú Ọlọ́run torí àwọn fẹ́ pàṣúèdì ẹ̀ pé má wọ́rì ṣé o ti níwà ànábì yẹn á gbà fún ọ ìwọ náà jájọ máa ṣe ó ní fatakuna minal mu'adhdhabina kí wọn náà má wàá di kó o má padà dẹni tá a fìyà jẹ tó bá ti wá jẹ́ bẹ́ẹ̀ anzira ashiratakal aqrabina ṣọ́ra àwọn mọ̀lẹ́bí tí wọ́n súnmọ́ ẹ jù ibẹ̀ ni kó o ti kọ́kọ́ lọ gbé ìkìlọ̀ waqfid janahaka liman ittaba'aka minal mu'minin wá rẹra rẹ lẹ̀ fẹ́ni tó bá gbà tó tẹ̀lé ọ àmọ́ tí wọ́n bá wá gbà ó má jẹ̀mú fàyín ní àsọ́ọ̀kà tí wọ́n bá gbà fàkúlíjó yé wọn pé inni barihun mimma ta'malun ṣẹ́rú ṣàtẹ̀ǹbọ̀ yìí mo yọwọ́ mi mo yẹ ẹsẹ̀ mi ò ní bá yín dán o wa tawakkal ala al-aziz ar-rahim wá dúró tí ọba tó káàyà tó láàánú alladhi yaraka hina taqumu ẹni tó rí dídìde wà nẹ́bì torí òun ló gbé ọ dìde lánàbì tó sì rí ìlàmìlaka ìrìn àjò rẹ fi sáàgìdì náà nínú bàbàrà àti àwọn olùforí kanlẹ̀ fọlọ́ ìrìn àjò ànábì ni mú bó ti ń dìde nínú bàbàrà àdì kan tó ń bọ́ sí bàbàrà àdì mi torí ẹ̀ ìwọ kú lẹ́ni tí ó bá wọn ṣe tí wọ́n ṣe nì. gbàgbé àwọn babalágége kaná àṣesílẹ̀ Ádámù tàná akúrí ní ó gbàgbé yẹn o kò sí inú onímọ̀ tòní tí ó ṣàǹfààní mímọ́ bàbá Ádámù.